Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akiri káàkiri tí ẹ tí wọ́n wá kéyìn ṣàlàáfíà ni ṣóńdùn akúlù wa yìí àwọn pé káàkiri ni ẹ tí wọ́n ẹ̀yìn tí Nàìjíríà ń bí akúlù wa yìí àwa ti Èkó lé ti Ìbàdàn Òṣogbo káàkiri ẹ̀yìn tí ilẹ̀ Haúsá tẹ ní à ń ké sí náà akínyìn ṣàlàáfíà ni ẹ̀yìn tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà ní United Kingdom ní Europe káàkiri tí ẹ ti nífẹ̀ẹ́ tẹ́ ti ń kàn sí wa akínyìn ẹ̀mí ọmọ yín àbúrò yín náà ní ìjírò yìí là mo tún ti dé mo ti wà ní àgbàlá bàbá wa lẹ́ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ yìí Ọlọ́run jẹ́ kí ọjọ́ ìní kó bá láyé kó bá wà láàyè Láwálé Tẹ̀mọ́ wà pẹ̀lú mi ń bí pẹ̀lú Sunday ayé ọba adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé àwọn àgbààgbà ẹ mọ bàbá tí mo wà lọ́dọ̀ wọn lẹ́ni àmọ́ ẹ̀yin tẹ́ bá yẹ kó bí ọmọdé ní tẹ̀sẹ̀ ń bọ̀ ńládàkẹ́ jókòó náà kẹ́tún gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ mi àti bàbá ẹ̀ torí ọ̀jọ̀gbọ́n ni bàbá ìlú mọ̀ọ́ká ni bàbá olóyè rẹpẹtẹ ni bàbá ọmọwé ni bàbá bàbá tí wọ́n jẹ́ onífàájì bó tẹ̀ kí bàbá ti sinmi àmọ́ tó bá sọ pé èèyàn jẹ́ ìgboro socialite bàbá làọ́dọ̀ wa bàbá yìí tún wá yàtọ̀ torí bàbá jẹ́ ìmùlẹ̀ sí olóògbé Sikiru Ayinde Barrister tímọ́tímọ́ ni kò wá dúró síbẹ̀ náà King Sunny Adé bàbá wa yìí náà wọ́n tún mọ̀ wọ́n bàbá tí commanded minister òbí náà ó pọ̀ á jẹ́ pé ìfọ̀rọ̀wérọ̀ ní ibi tá máa yà ó pọ̀ gan bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn olóyè ni wọ́n Ọ̀túnba Adisa Osi-Efa mo kí yín sà. Thank you. Ṣàlàáfíà ní sà. Àdúpẹ́. Ṣàlàbà yín sà. Àdúpẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Bàbá ẹ bá mi kí lóòótọ́ ẹ̀ ń ṣe olórin ẹ̀ ń ṣe onílù ẹ̀ ń ṣe elégbè àmọ́ ìlú mọ̀ọ́ká náà ní yín sà. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá mi kí gbogbo àgbáláyé tán wò yín sà. Gbogbo ẹ̀ tó ń wò wá báyìí níbikíbi ní gbogbo àgbáyé mo kí yín o ṣe dáadáa la jí torí àárọ̀ la wà ní Nàìjíríà àwọn míì ti wà lọ́sàn-án àwọn míì wà lọ́sàn-án àwọn míì dẹ̀ wà lóru níbikíbi tẹ́lẹ̀ wà adúpẹ́ fọlọ́run. ṣé bàbá thank you very much. ṣé bàbá. níbo ni orogún wọn ti wá láàrin Dọ̀kí tó jẹ́ olóògbé Sikiru Ayinde Barrister pẹ̀lú King Sunny Adé torí máa ń gbọ́ tó máa ń ní orogún òwò ń pé mo dẹ̀ máa fẹ́ kẹsàn ṣó lóòótọ́ ni pé wọ́n níjà mi ò fẹ́ rí ìfẹ́ tó mo fẹ́ kẹsàn àbá mi sọ bó ṣe rí gangan nígbà ayé Dọ̀kí àti King Sunny Adé. iṣẹ́ rí tọ́rọ ní lára ìyẹn náà gan jẹ́ kí Sunny Adé gan wá síbi òkú bóyá bó ṣe rí bọ̀ ẹ̀yin lè sọ bó ṣe rí fún wa. From the Barrister point of view for anybody ò ń ṣe Sunny ò ṣe from his own point of view tí a bá wo ńgbà tó ṣe Fuji vibration ó kì mí mọ́ Sunny bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ rí gbà tí Sunny kí tó kí ẹ̀mí mọ́ Ayinde Barrister kò dárúkọ mi ò rò bọ́ dárúkọ rí ẹ̀ẹ́dẹ̀ rí pé ìwọ̀n tí Barrister bá fi kì ẹ́ ó máa try láti nínú àwọn tí Barrister fi kì mí jù ayé òun ni ọmọ Ṣọ̀kí Òdó tàbí ní Sunny kó mention ẹ̀ ṣe èmi try láti rí i pé nígbà tí Barrister máa kọ́kọ́ ṣe the first musical tour 1986 lọ sí America mo make sure pé Sunny was there torí Adidas lọ́jọ́ láti ṣe Tájú Àlàdé la ní kó lù lójọ́ yẹn Barrister àwọn ọba asẹ́yìn olóògùn ọkàn gbogbo ti rẹ̀ Sunny dé ní òru bẹ́ẹ̀ tèmi ni mo make sure pé ó wá sí ibẹ̀ yẹn. Àwọn nǹkan míì nígbà tí wọ́n ń ṣí Adidas ó di dandan káwọn méjèèjì wà bẹ́ẹ̀ Sunny was there àjọ jókòó sí room kan lókè ní tán gbọ́wọ́ léra wọn tán ṣe gbé àwọn picture yẹn mo release ọmọ sọkọ ṣe torí picture ni àbí ṣé dénú àbí. òun ni mo sọ pé as far as Barrister is concerned Sunny kò sọ̀rọ̀ Sunny láì darí pé Sunny ó bẹ́ẹ̀ ní my own feeling tí
bí àbá dẹ̀ rò dáadáa ohun tẹ́lẹ̀ rò pé ó ṣẹlẹ̀ ní pé Barrister almost drove away juju from fashion. Nígbà yẹn tó gbé Fuji àyà òwe gbòòrò Fuji bí ò bá sísàn ni kò sí juju mọ́. bẹ́ẹ̀ni effect ẹ̀dẹ̀ ìwà ńlẹ̀ dèdè lẹ́nu. bẹ́ẹ̀ni ó dà tẹ́ bá fẹ́ sọ oníjùjú kò sí mélòó ní ìtẹ́sọ sí ní ọ̀njú ọba ní sílẹ̀ KSA bẹ́ẹ̀ni commander Bẹ́ẹ̀ni. tààlẹ́ ní jùjú tó fẹ́ pè tẹ̀rẹ́ àwọn èèyàn fẹ́ lọ́bẹ̀. kò sí bí ẹ bá lọ mú the lowest Fuji musician ó bẹ́tà ju kó lọ tàbá ti yọ wá àwọn méjì ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni èmi mo rò ní o Barrister Osi-Efa sọ bẹ́ẹ̀ fún mi o mo rò pé ara kan tó ń bí sọmọ bí KSA nínú náà yẹn pé eléyìí ó fẹ́ pẹ̀lú ẹni tí ò jẹ́ kí òun jẹun bẹ́ẹ̀ kó yẹ kó ṣe é dé lẹ́fù yẹn torí ìgbà tá à ń ṣe bẹ́ríà gbogbo olórin gbáà ni mo fẹ́ rí níbẹ̀ torí ní alẹ́ ìjọ tó máa ṣe tó ń gbedé láti kìíní around 12 lèmi kúrò commander mo dẹ̀ fi commander sílẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó gbókun wọn dé ńgbà nígbà tó gbé dé mo ìfilẹ̀ ní 12 midnight ni commander was there KSA was nowhere to be found. Àwa táwa ní burial committee kí ló dé pé Buhari Ọlọ́tọ̀ was the chairman I was the vice chairman commander one there Wasiu Gawat and some others àwa la contribute owó tó rà bẹ́ẹ̀ fún owó a kàn fẹ́ kí wọ́n gbé òkú dé àwa tá burial committee yẹn ó ní 1 million ní 2 million so bẹ́ẹ̀ later mo gbọ́ pọ́n ní Sunny fi owó sílẹ̀ ẹ̀rọ I cannot say torí Buhari ló wà in charge may so rest in perfect peace so ṣe pé ìjà èmi lè sọ pé from my own point of view bí ìjà orogún òwò àbí something mo rò pé torí kò sí kan tó lè kọ́ sí ìjà láàrin bí Barrister bá kọrin ó máa kí Sunny. bọ̀bọ̀ kí Sunny Adé òkè kò kí Barrister. mi ò rí bó tó máa kí mi kò sí ẹ̀kí mímọ́ Barrister rí pé. bọ̀ẹ́sà ẹni kọ́mítì kan tó dà ń pé dọ̀kí wà àti King Sunny Adé àtẹ̀yìn báwo ni kọ́mítì ẹ̀dùn ṣe wáyé gbà wo ni àbí wọ́n tún jọ wà ní kọ́mítì. ṣé wọn kọ́mítì gan fúnra rẹ̀ bí social committee ni pé àwọn ní asín pẹ̀lẹ́tà orúkọ ẹ̀ ní asín àti ẹ̀tà kí la sín kí ni kan tó kọ́mọ̀ nípa ẹ̀ òórùn ẹ̀tà ńkọ́ òórùn so commission of brothers asín pẹ̀lẹ́tà that is àwọn tó fìwà jọra wọn so Sunny was there gbogbo àná ni ó ń kì wá tí Sunny bá ṣe kí sẹ́yìn ó lè mention committee yẹn Barrister ló gbé committee yẹn lérí ìgbẹ́jọ́ so ìyẹn pé bóyá ń ṣe meeting bí kan pé kínní pàápàá tó kí ẹkọjọ wà lẹ́kọ̀ọ́ ní social level bẹ́ẹ̀ ni àwọn tó ń lead ní socialite ṣẹ́mọ̀ nígbà yẹn àwọn top band náà tó wà ní ṣẹ̀dá pé commander ń sẹ́ gentleman lòun kò lè sí nírú committee torí òun ó rùn irú bí ẹlòmídò kún di first president. Bàbá wa General Collins Àyìnlá ńkọ́ torí àmọ̀ pé ńgbà tí dọ̀kí dúngbà yẹn bàbá Collins Àyìnlá náà wà ní àbí ṣé wọn báwo ni. ok kéèsì ti Collins Àyìnlá ó yàtọ̀ sí kéèsì ti KSA lójú ní KSA èmi ò as a person mi ì lè máa tẹ̀lé àbí kí n máa wà pẹ̀lú Barrister tí mo fi sọ bóyá close tó sí ìyàwó ẹ̀wọ̀n mi kó yẹ pé èmi náà tún máa wà ní pẹ̀lú Collins that apart musically àwọn méjèèjì ò tiẹ̀ mi ì lè fi wọ́n wéra wọn in fact mi ì rárá no sẹ́mọ̀ àìsàn kí bàbá kébé ń fà wá ọmọ kéékèèké ní àlùjọ nǹkan. ẹ ń gbòòrò yẹn o kò sí nǹkan tí Barrister lù táwọn èèyàn ní yọ ó lùjọ kó yé kíní o orin ni Barrister nǹkan and again this is what he told me at one time nígbà tá à ń sọ̀rọ̀ ìkan nínú àwọn ọmọ ẹ̀ kì í ṣe ọmọ bíbí o láwọn tó ń bá ń ṣeré àwọn máníjà kankan.
ó sọ mi pé pé òun on my own part yẹn ti Adisa Osi-Efa you could be jealous of me. wà á di kí bí ẹ lọ ń báyàn mí lọ àbí nǹkan kan mọ́ra wọn jẹ́ kẹ́ mọ̀ clearly. ó sọ clearly ṣé o mọ̀ pé tó o bá mọ nǹkan téèyàn fẹ́ sẹ̀ o lè máa ṣe kì í dẹ́ ṣe nǹkan tí ó máa bí mi inú. In fact èèyàn ò lè wá bá mi pé òun fẹ́ kí Barrister ṣeré pé òun kí lọ bá bóyá máa tí ò bá yẹ kó wú ti tight pé nǹkan tó lè gbé lọ sí court kò ní kàn. There's nothing tí mo request ẹ̀ fún tí ò ní ṣe tẹ́ bá wo picture tó àmì ẹ̀ tó wọ suit lọ́kàn yẹn òun fúnra ẹ̀ ló gbé wá fún mi jọ̀kan mi mọ tó mí dẹni lẹ́ni ó ní sitting room mi lòun fẹ́ kí n gbé sí òun ló gbé wá fúnra rẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tí máa pè sí àìdá tọ̀rẹ́ àbí tèmi why then kí n máa ṣe bí antagonism tó wà láàrin òun àti community kò sọ̀rọ̀ community láì dáa fún mi rí o kò rí o bẹ́ẹ̀ tó bá ṣe record tó bá báyọ̀ wí gbogbo yín náà máa mọ̀ pé ó yọ pé lágbájá ló ń bá rí o pé mo record ló fi bá community wí bẹ́ẹ̀ mo mọ̀ pé Kọ́lá ó ń fi òun ta record ó ń fi ta record bẹ́ẹ̀ pé ìjọ tí Kọ́lá ó máa ń fóònù mi dáadáa sọ̀rọ̀ ìjọ tí Tímì àjọ wà bẹ́ẹ̀ ni ìjọ kejì ló pè mí pé bàbá òun kú then ti Wednesday tí K1 ṣe àjọ wà bẹ́ẹ̀ ni. tọ́rọ̀ èèyàn máa ń fẹ́ wò pé ṣe ń bá wọn jà bí nǹkan ní ìbáṣepọ̀ yẹn ní òkò di pé bóyá wọlé wọ̀de kò sí nǹkan tó gbogbo ẹ̀ wà. kò sí ìgbà mẹ́ni pé we are friends bẹ́ẹ̀ nígbà tí Barrister wà lẹ́yìn o àtìgbà tó kú o èmi ò ṣe ń yí direction tẹ̀ ń lọ.